You know, we're going about doing evangelism. We are going about doing evangelism. I met this man. Anyone lost a fún ìkọlọ ọmọ àbúrò tí wọ́n ń bọ̀ wá sílé sí padà láti ìnáwó ọkọ̀ wọn l'accident. Ṣé ọkọ̀ wọn ṣe wọ́n l'accident ṣé àwọn mẹ́ẹ̀dá ló kúnlẹ̀ kan náà ni? Àti ní ṣé wọ́n l'accident bákan náà? Bákan náà nínú mọ́tò kan náà. Ọmọ ìtàdé kò lẹ́ẹ̀kan náà. Ọdún wo ni ẹ ṣe? Ọba tó ti 22. On the 22 oṣù kẹwàá ọmọ ọkùnrin mẹ́ta níbo lẹ ń sùn ẹjẹ lọ nílé yín ẹjẹ lọ mo fẹ́ wo nílé yín fẹ́ wò ní ìdá yín wọ́n lé dọ́dọ̀ ṣé ìgbà yín nílé. Ẹni ẹni tó lọ gbọ́n tí lọ́wọ́ ẹ̀ kún ní tẹ́bá ti tààtọ́ ìlú lè gbà lọ́wọ́ ẹni ìlú ẹlẹ́ntẹ́ lọ gbowó lọ́wọ́ ẹ̀ ìlú lè tọ́ lọ́wọ́. Òkè bí tẹ́tí ń tọrọ wọlé ti ṣe ilé ìjọ àríbáwò gẹ́gẹ́ òkè wọ́n ṣàfihàn kẹ́ máa kà ní pé tí wọ́n á tà tán gbogbo tó wà lẹ́sìn bí èlò ni ọtí sí máa gbogbo ẹ̀. ṣọlá tó fi 10,000 bẹ̀lẹ̀ tí ń jẹun bóyá ẹja dé náà lọ ẹja dé nílé ẹ máa rán ẹ máa rán ẹ̀gbọ́n ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ sí wọn ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sí wọn. Ọmọ ìjẹ́dé rẹ̀ pẹ̀lẹ́ dédé. Ọ̀dọ̀ yín ni. Pásítọ̀ yìí ọmọ mi ti lọ́rọ̀ yìí lòun wà náà gbé o ní ọ wá níjọ́ kí ní o làwọn bá wọn sọ dájú ẹ̀ láàárọ̀ pẹ̀lú Bóyá. Ṣé ẹni sùúrù ṣe kò yé mi? Àti ibo lẹ ń sùn bí ibo lẹ ń sùn? Ẹni sùúrù ẹni tó bá ṣe kí ni? Ọba ti dalẹ́ tí mo gòkè lórí àga báyìí. Bá ń gbé ẹni tó ń sọ̀rọ̀. Ọba ti dalẹ́ tí mo gòkè lórí àga báyìí máa wá sùn. Bá ń gbé gbogbo ẹ̀ kó dínà ẹ̀. Màá fẹ̀yìntì báyìí máa sùn. Kò sí nǹkan bí kò
gbogbo nǹkan mo ti kàkà mo fi ń tọ́jú ẹsẹ̀ owó pọ̀. kò sí bí dáa lè gbé bẹ́ẹ̀dì kan sí ń bì. bẹ́ẹ̀ tí n bá rí bẹ́ẹ̀dì gbogbo ilé máa rú dání. máa ń gbóògbé máa ń gbóògbé. gbogbo ọ̀dọ̀ tí máa rú dání. ẹ̀bí ò sí ìṣẹ̀kọ̀ tó fi lè kalẹ̀ láti bẹ̀rẹ̀ sílẹ̀. Bravo. Ah. Ah. Mbọ ni mama ẹ ti lè rí lé. Mama ẹ wá. ṣé ládùúgbò àná. Bóyá ládùúgbò yìí. Wọ́n ní ìdílé. Ẹ màmá mi mọ bí bíbá ṣe jẹ́ sí màmá mo kàn wọ́n pẹ́ wọn á bí rẹ́ǹtì ẹ̀ náà. Ilé wà lọ́dọ̀ yìí. Orí màá bá wọn ẹ̀ṣá ní. Ibo ni wọ́n ti lè rí ilé fún màmá yìí? A máa bá wọn wà náà ni. Ẹ jẹ́ àwọn àbáyé. Ẹ̀tọ́ láìkí ẹ̀ lé. Ẹni sùúrù sẹ́nu ilé ọ̀fíà yìí sẹ́yìn ń bẹ̀rẹ̀ kò sẹ́yìn bí o kò sẹ́yìn bẹ́ẹ̀ o. Sọ́ọ̀bù yẹn ni. Pásítọ̀. Ẹ̀dùn náà sẹ́wọ́n lé yín. Ṣé ẹ̀rí ní ẹran wọn ni? lówú lẹ́yìn Mo ṣe máa gbé ìbàkan tó bí ṣe. Ẹ má jẹ́ gbé bẹ́ẹ̀. ilé wà níbà náà lẹ́yìn níbà níwájú ń bẹ̀ yẹn. Ìyá àbèjì sọ́ọ̀bù yẹn láti dúró síbí ni. Ẹ dáhùn ni. Màmá. ẹni sọ mákùnrin ṣe lò wọ́n díẹ̀ díẹ̀. ilé àgbẹ̀dẹ yìí ti jẹ́ náà. Ẹ láìkí ẹ̀ tẹ́ ẹ sọ. Níbo ni sẹ́yìn mọ̀ bẹ̀ tí wọ́n sọ fún yín? Wọ́n láwọn ọmọ mi lọ ni àwọn náà wọ́n jọ mi lórí ìgbẹ́gi. lórí gbẹ́gi. orí ìgbẹ́gi ẹ̀ mọ́ orí gbẹ́gi dá. orí ìgbẹ́gi yẹn wájú ni. Ibo lórí ìgbẹ́gi. Ìgbà ni mo gbà. Ẹ mú kankan. ẹgbẹ́ òsì tàbílẹ̀ ń bàtọ̀ gbogbo wa. Ẹ̀mọ̀pẹ́lẹ̀ yẹn fi omi ni. Kíníkà. Wọ́n ní àrùn wọnú ilé ìyá wa. Ago. Ṣé wà ní ìdọ̀bà yìí? Ọkọ mi ẹ̀lẹ́ o. Ẹgbẹ́ ẹ̀dá. Bá a mówó rẹ̀. Mo ti gbọ́ bá mi. Ẹ lọ́ọ̀ ni bàbá mi. Ẹ jẹ́ orí ara màmá yẹn ṣe.
Lókù ní ká ti ìmọ̀ràn ọ̀dọ́ ní ọ̀dọ́ ní ìdájọ́ wa ní alájì kan wà lórí ìgbò náà wá tẹ̀kọ̀ sí ìgbò náà wá ní ìdájọ́ náà ní ìdájọ́ wà bẹ̀rẹ̀ ilé ẹgbẹ̀rẹ̀ nínú mi àti ṣé màá ní àárọ̀ àárọ̀ láyé lọ́pọ̀ ìbàdàn tó kọ̀ máa ń fi àwọn wá sí tó àwọn àwọn tún pàtàkì mo ti wá lẹ́ẹ̀kan mo ti wá báyìí ibi ìṣó ibi ìṣó wà lágbẹ̀dẹ ẹjọ́ Friday ẹwà ẹ̀rọ ní ẹ̀ka ṣe lè dá fún lámọ̀ràn ìlàmọ̀ràn mo lè gbọ́ ọlọ́wọ́ olùwọ̀ ọlọ́run yìí náà fún wa. Láyéláyé ẹ̀mí ṣé màá rí nínú láàárọ̀ ẹ̀ṣù ọ̀sẹ̀ ìgbà náà máa inú tó mọ́tò máa ń bẹ̀rẹ̀ ẹ kú iṣẹ́ o. À ń sèso jí. How are you, sir? Yes, all good. All is well. Ẹ wá lọ́la, ẹ wá Friday, ìsọjí wà ládùúgbò Friday, ẹ wá. Yeah, bro. Number. Ẹ bá sí yín lọ ìjọ, ẹ̀yin tó pé ẹ̀ dà, ẹ má wọ̀ ní ọmọ nínú This place.